ọjọ́ bíi Rashidi Ayinde là ń ṣe. wọ́n ní kápẹ́ aláàjì wá sí àkọ́dé ìdúrósẹ̀ láti Kaduna àwọn náà wà bí thank you very much for gracing the occasion. olórí ọmọ ọba kílẹ̀ Ìjẹ̀bú aláàjì wa Wàsíù Sandoka Junior Merengue thank you very much èyí lọ́tọ̀ ìlú yẹn ẹ ṣeun. abẹ́ ẹ̀kọ́ kò sọ̀rọ̀ mọ́ fàájì ló pọ̀ wọ́n ní kí wọ́n fi baálẹ̀ Adélaní láti wò ó baálẹ̀ Adélaní láti wò ó. ọ̀dọ̀kùnrin ẹ̀dá àlàáfíà olórí ọmọ bá ti dé. You are welcome, sir. Olúwayé Fújì ti dé. His Excellency is here. Aki Alhaji Isa Adeleke, thank you very much for coming here, for being a part of this occasion. Alhaji Mọ̀rúkù Sọ́yí o, thank you. Adúpẹ́ lọ́wọ́ yín. Aki Alhaji Adébọ́lá Olókùúta. Bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n ní àdúgbò. Alhaji Lukman Ayọ̀adé, thank you for being here. Alhaji Bọ̀dú.